ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. ilẹ̀ fi rí tí Pastor Gani ìjọba àfọmọ́nì láti bí láti fọmọ́ ilẹ̀ fi rí táwọn Christians nísìnyí wọ́n ń wá ipò ọba àáfàá àti ń wápò ọba wọ́n ti rí pé a ti ṣe kí ni ẹ̀yin tẹ́ bá ń ṣòrìṣà babaláwo àti kìíní ni olóríṣà babaláwo àti àwọn abọrẹ̀ àwọn yẹn ni ẹ̀yin ni priest òrìṣà pastors ni priest of Christianity ìmáàmù àtàfà ni priest of but when it comes to royalty ọmọ ọlá ni Olódùmarè ló dẹ̀ ní ilé tó yàn àwọn tó ń dà lọ. So ẹ̀yin tẹ́ ti hijack royalty tẹ́lẹ̀, I'm taking it from you. That's what I've done. We have taken royalty from the hands of people that doesn't belong to them. Tọ́n ti mú àwọn ọba, tọ́n ti sọ wọ́n di slaves. Tọ́n ti ní wọ́n gbọ́dọ̀ belong to ẹgbẹ́ ni. No, I don't belong to you. Ọba téèyàn bá ti kó lóríṣà, òrìṣà lẹ́yìn. Túmọ̀ òrìṣà ní nínú ìsúnkì náà ni orí ṣá God chosen orí lolódùmarè àbí ọba lórí ayé orí lolódùmarè kò sí orí mi ìbòmí olódùmarè gangan ni orí òun ló dẹ̀ máa ń ṣa àwọn tó dẹ̀ máa ń ṣàlèèyàn so ẹ̀yin bẹ́ẹ̀ ṣe jẹ́ you're a pilot òrìṣà ńlá tó di apárọ̀gùn ọ̀gá jù kan lọ́fà àbí tó bá gorí ebè nítẹ̀yìn fún gorí ebè ní ìsinmi pé you have invented, you have become a pilot, you have overland airline àbí so you become big and we must be greater than our fathers. èèyàn gbọ́dọ̀ sọ fún mi pé bàbá mi Ṣàngó ó jù mí lọ wọ́n ṣáájú mi wáyé ṣùgbọ́n lẹ́ni I must be greater than Ṣàngó. If you are not greater than your fathers èèyàn ọ̀rọ̀ ayé wá ẹ̀yin bàbá yìí ò lè dá. Yes, if you cannot be greater than Odùduwà, Ṣàngó, Ògún, then ìran Yorùbá ò dá. We have to be greater than our fathers. Ṣàngó òun náà ní glory ju bàbá ẹ̀ lọ àbí Ògún ní glory ju bàbá ẹ̀ lọ. Jésù gan ní Christianity wọ́n bi Jésù léèrè òun ló kọ́ jẹ́ ká mọ ohun tó ń jẹ́ progressive thinking. Jésù Kristi wọ́n bi léèrè pé ta ló jù nínú òwò àti àwọn Mósè ó ní he who is greater than Moses, David and all of them combined is here. ẹ tún wo Muhammad náà nígbà tó náà dé kí ló náà sọ òun náà ní òun la kẹ́hìndé gbẹ̀dọ̀. So these are people teaching us about progressive life. O lè máa sọ fún mi pé Ògún apami Ṣàngó apami nígbà tó yẹ pé Ògún ni bàbá mi bàbá ńlá wa lògún náà kò sí Yorùbá tó lè deny pé Ògún àti Ṣàngó òun ò tán mọ́. If you are Yorùbá, you are connected to Ògún, Ṣàngó, Ọbàtálá. It doesn't matter if you are a pastor today. If your fathers have made mistake in the past, that doesn't mean you should deny them. You
cannot renounce them. But you can make them, oh, wàá lè sọ fún mi pé oògùn á pa mí, bàbá mi á máa pa àwọn ọmọ ẹ̀, bàbá tiẹ̀ nìyẹn. That's why I would deny oògùn tó bá ń pààyàn, I would deny. Màá deny bàbá yẹn. Ìyẹn wá mú oògùn tèmi mọ̀ ó ṣe ọkọ. Mo ló kọ́kọ́ wa ní family. Ẹ̀yin ọmọ yìí, sí nǹkan mìíràn tẹ́ máa ṣe o. Kẹ́ lọ kọ́, kẹ́ lọ ṣe kí ni? Lọ ṣiṣẹ́ àgbẹ̀. Ẹ̀rọ orúkọ wa ní jẹ́ Oyè Olúọba. Ìsúnkìlà dẹ̀ fi ń sọ gbogbo ìtàn gbogbo orúkọ wa, orúkọ yín nísìn Ìsúnkìlà fi ṣe. Kí lorúkọ tí Yorùbá orúkọ yìí? Bẹ́ẹ̀ Adéníkẹ́. Nǹkan mẹ́ta náà fi sọ orúkọ yìí. The crown that has blessing. Adé tó ní ìkẹ́, àwa sókè, Adé níkẹ́. Ìgbà míì a lè yọ Adé kò mẹ́, ó di níkẹ́. Ìgbà míì a lè yọ A kò mẹ́, ó di dé níkẹ́. Ìgbà míì a lè yọ níkẹ́ kò mẹ́, ó di Adé níkẹ́. So inú ó yọ irú ọba bíi tiẹ̀, nítorí ọba Yorùbá nìkan ni wọ́n ń fi orúkọ Ọlọ́run pè. Ọba Yorùbá nìkan ní gbogbo àgbáyé náà ń kí bí wọ́n ṣe ń kí Ọlọ́run kábíyèsí. Ọba Yorùbá nìkan, kò sí ọba kan nílé ayé tí wọ́n ń pè ní kábíyèsí ní other language. Mo bá pe king majesty bọ̀ kábíọ́ kò sí. Olódùmarè ló ń jẹ́ bẹ́ẹ̀. Aláṣẹ. Òun ni aláṣẹ láyé, aláṣẹ lọ́run. Nítorí ẹ̀ ló fi jẹ́ pé téèyàn bá ti kúrò ní èèyàn tó kúrò lọ́mọ ọba, tó bá ti bọ́ sípò yìí, ó ti kúrò ní àwọn nìkan, àwọn tó bá wà ń kó yìí nìkan ló máa ń kúrò lóríṣà. Ẹ̀yin báyìí òrìṣà ní ìmọ̀ ẹ̀ gbọ́dọ̀ di àkúnlẹ̀. Èèwọ̀ tó gbọ́dọ̀ jẹ́ ní òrìṣà tí ò gbọ́dọ̀ di tán bá ti dín kán ń bọ yín. Gbogbo àwọn tí wọ́n fi gbé Ọlọ́run lọ́lọ́run yà wèrè. Kí ló ṣe? Ẹni tán bá ti ń bọ, wọ́n máa depo lé lórí, wọ́n máa da ògógóró lé lórí, kọ́nà tó máa da lé, wọ́n lè dẹ̀jẹ̀ lé lórí. Ibi tán bá ti máa fi ẹ̀rí pé ibẹ̀ ó máa dọ̀tí. Kò dẹ̀ ń kún òní wẹ̀ fún. Táwọn ni ò kí ń wẹ̀. Lórí so tán bá ti fi wé, so ní tí Olódùmarè dẹ̀ ní kébi wá ṣe ilẹ̀ Yorùbá, ká fọ àṣà Yorùbá mọ́. Kó má di pé ẹ máa wọ kẹ̀m̀bẹ̀, ẹ máa wọ abetí ajá. Kí ni wọ́n máa ń pè wọ́n tẹ́lẹ̀? Tẹ́ bá wọ ìlẹ̀kẹ̀, kẹ̀m̀bẹ̀ ajá máa ń babaláwo ni. Because àwọn aláwo wọ́n ti gba àṣà wa, ó dẹ̀ ń lé àwọn èèyàn sá. So we are here to clean the àṣà. Pé ọ̀tọ̀ ní awo, ọ̀tọ̀ ní awo, ọ̀tọ̀ ní àṣà. Ẹ lè fi awo bá àṣà wa jẹ́. So àyànnà náà, we are now cleaning the culture. We are cleaning the clothes of the Yorubas from the Alawo. Tẹ́yìn bá ń ṣe ìṣẹ̀, tẹ́yìn bá ń ṣe ní tó ń pè ní ojú ní máa là, ẹ̀yìn ṣe kí ni ẹ̀yìn fáwọn oníkòrò. France, tẹ́ bá mọ reserve France ní ìlú ẹ̀rí kan àwọn French, ẹ̀rí kan lo gold. It is priceless. But lẹ́nìí wọ́n fi àwọn náà bẹ̀rẹ̀ $1,000 wọ́n ní 1 gram. Pépà lásán. Ẹ jẹ́ kí gbogbo wa máa ná mineral resources. Kọ́ jẹ́ ká máa ná gold. Bóyá wọ́n lówó tó Africa. Kọ́ jẹ́ ká máa ná lithium. Ká máa ná uranium. Ká ní àfẹ́ pépà yẹn mọ́.
ká ní ẹ̀yin tẹ́ fẹ́ wá ra uranium kí lẹ fi ń ṣe ok factory yẹn yóò wá síbi káwọn ọmọ wa kàn ṣe kí ni bẹ́ẹ̀ ṣe ń ṣe kàn máa àbí kàn fojú sí nígbà ọmọ tiẹ̀ tó ṣiṣẹ́ níbi wọ́n ti ń ṣe fóònù tó ń fi lithium ṣe àbí ó ti mọ́ ní and black man níjọ́ tá a bá máa gbalẹ̀ ayé máa wọn fòmí lọ ẹ máa rí àwọn náà máa ṣẹrú nígbà you will see no kí ni irọ́ o ní bàṣọ rẹ̀ ní àṣìṣọ fún mi kí ni ó gbé ọ mọ́ bàṣọ rẹ̀ tẹ bá rí gbogbo àkénísì kílẹ̀ ìbàlẹ̀ yege òun ló dẹ̀ mọ́ ẹ wo ẹ introduce ká wá lọ jẹun kó yẹ ẹ má tutù. Your Royal Majesty. Imperial. I have 36 kings on the Imperial Majesty. Imperial Majesty. 36 kings. And my dear brother. Thank you. Of this same family. Sitting on the royal stool. God Almighty has handed to you. Thank you. To lead on his behalf. We have known each other for decades. I'm in your court. So I submit myself, Captain Edward Boyle. I used to be, but as of now, I have become Captain Edward Boyle with a master's in divinity. I got just a few minutes ago. Wise, our king is the fact, my attraction, my love, my friendship, it comes from the fact that I saw, the first day I saw you, I saw a God-fearing man. Wow. Yes, I didn't tell you this before. But today I'm telling you, your father. I saw a man that fears God, a man that loves God, a man that loves his people, that's always talking to the Lord. I said, wow, I have to be friends with this man. This man that God you see, I made friends with him. He was a king when I knew him, so kings don't make friends with others. I make friends. And we don't see each other every day. Yes. But would you believe, after I was granted this doctorate by the Owen University, which I could not refuse. Every day now and then I get this offer of this, but I could not refuse Owen because I felt this is my God. All I just did a few days ago, I'm not going to when I said I was going 2 days ago, I just picked up my phone and said, Aborisa, you already belong. I'm coming. I'm coming. I didn't take permission. I said I'm coming. To see a king, normally you will write, you will make an appointment. Gentlemen, we have no appointment. I showed you how large the heart of our king is. We have no appointment. I said, Aborisa. He said, no. The real Aborisa. I said, yes, I remember. And I said, we are coming. He said, okay. What time? I didn't even give him time at first. I said, okay, come. Then I said, 5 o'clock. This is the king of the people. On the way here, I now called me, a common man. Who am I? I now called the king. I said, 10 of us are coming and we are going to eat. He said, oh, I just left. I even changed the time. 5 o'clock appointment. Who am I to be changing appointment on the phone? I said, to be 6 o'clock. And I said, we want to eat. I want to eat. He said, no, this is getting good. So I'm trying to establish the premise of, and when I told them my
people that let's leave our let you can't come here, not come and visit. He said, can we go like that? Is that how to go? I said, this king is our leader. He loves people. When king is having a function, that if you see the crowd, people come from Ibadan and all other places to come and pay homage. So I'm just trying to establish the virtues of our king, Oba Abdurrashid Adewale Akobi. I will nail no to man. So I thank you, and I told him, I'm coming. We are just coming casually. He says, come as you are, because God has put you the way you want to. We didn't have to dress up. We didn't have to. Everybody just come. That man asked me, should we go and dress up? I said, no. You are going to see the representative of God. He is here to lead us. He has come among us. So that is your long. That is your long. I bow. I thank you. And I thank you for the honor you have given me, and that to even see us. That you didn't send the chief, you didn't send somebody, you didn't say make appointment. So please, gentlemen, this is your beautiful wife. I'm so thrilled to meet you, sir. Wow. I'm really happy, and I enjoyed every minute of that lecture. Wow. You are such an intelligent and brilliant king, and I'm happy to be in your presence. My name is Bukola Boyo, and I'm the wife of Bukola Boyo FCA. Okay, FCA, MBA, MC, okay, sorry. FCA, MBA, MCI, ARB. I'm also an arbitrator and a general accountant. PDP, APC. I'm not a politician. Democrat or Republican? ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. ètò olùsọ̀rọ̀ olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o. ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. kálẹ̀ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.